Sharafdeen Gbadebo àti àwọn ọmọ Dr. Toleat, the grand chief member of Ògbómọ̀ṣọ́ land. Ẹ sọ̀rọ̀ kan nínú fídíò tí mo fẹ́ play yìí, gbogbo ayé ẹ̀yin náà bá mi wo fídíò yìí kí n tó sọ̀rọ̀ sí. Torí pé àwọn kan ti pè pé ká má tẹ̀lé Dr. Sharafdeen Gbadebo Rọ́jímọ́. Wọ́n ní táwọn ìbá mọ́ lọ skúl nǹkan kọ́ ọmọ kú ń bẹ̀. Ẹ rí i pé ṣé personality wọn ni wọ́n ń bá jà ní àbẹ́sìn ọlọ́mọba ni wọ́n ń bá jà. Ẹ rí i pé n tó dájú ni pẹ́sìn ọlọ́mọba náà fẹ́ pa. Ẹ̀yin sì rèé ẹ ní àlíyà àti dúró lórí ipò wọn tán bá sí bẹ̀ mọ́ lónìí. Tẹ́ ẹ fẹ́ jáde sọ fáráyé tẹ́lẹ̀, ẹ ṣe káwọ̀ bá yín sọ fáráyé káráyé lè bá a gbọ́. Nítorí ẹ̀kẹ́ ẹ sọ nìyẹn. Ọ̀dọ̀ yín ti ń tú because àwọn èèyàn rí wípé tẹ́ ẹ̀ ń kó àwọn ẹ ti fẹ́ wọn kó igbó sáwọn lórí tọ́pọ̀lọpọ̀ fẹ́ lè dánú rò mọ́. Ẹ ti fẹ́ sọ àwọn èèyàn di tọ́ì tó jẹ́ pé wọn fẹ́ ní lè báwọn èèyàn ṣe nínú ìlú mọ́. Débi pé wọn ní lè rìlẹ́ẹ̀tì máwọn tó bá jẹ́ kírísítẹ́nì àtàwọn tó bá jẹ́ mùsùlùmí láì tí ì sọ̀rọ̀ ẹ̀sìn láti lè máa bá wọn gbénú ìlú gan wọn ní problem. Tó jẹ́ pé lọ́jọ́ kan ni wàhálà ọ̀kan ṣẹlẹ̀ nù àwọn àjẹ́ndà yín nìyẹn. Àwọn èèyàn ti wá rí i pé àwọn eléyìí ti fẹ́ yọ human relation kúrò nínú tí wọ́n ń pèpè sí nílànà ẹ̀sìn làwọn èèyàn fi ń sápò lọ́dọ̀ yín. Àwọn Yorùbá sọ pé ká fọwọ́ wọwọ́ ìlọ́wọ́ fi mọ́. Wọ́n ní àjèjé ọwọ́ kò gbẹ́rù dórí, ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kéńgbè. Àwọn àgbàlagbà ni wọ́n sọ bẹ́ẹ̀. Àmẹ́yìn nínú pé ẹ fẹ́ dá àwọn ẹ̀tọ́ kan lẹ̀ àbí tẹ́ ẹ ti ń dálẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn wọ́n kà máa lọ bí sunbí àbí sobí ni wọ́n máa ń gbé wọn. Tẹ́pẹ́tẹ́ bá ní ẹ dúró wọ́n dúró, ẹ máa lọ wọ́n lọ, tó jẹ́ pé wọn ò ní lè dánú rò mọ́ irú àwọn èèyàn tẹ́ ń wá nù. Àwọn èèyàn wá rí pé pẹ̀lú tí bàbá máa mú bridge kò sọ wípé káwọn ọmọ sẹ́sì tí wọ́n sì ń bridge ọ̀sọ́ pé káwọn ọmọ relate máwọn yòókù nípa báwo ni káràkátà, nípa ká sọ̀rọ̀ ń pa àlú, nípa bó láṣẹ understand ara wa, àmọ́ tí ò ní pa ẹ̀sẹ̀ la. Àmẹ́yìn àjẹ́ndà tí ní wípé báwo ni ìlú àwọn ọmọ ìjọ yín àti àwọn ìlú àwọn tó jẹ́ bí ó ṣẹ̀ṣe àtàwọn tó jẹ́ mùsùlùmí míì tí wọ́n ń ṣe àkídà àti yín àtàwọn tó jẹ́ kírísítẹ́nì tó fi jẹ́ pé wọ́n máa differentiate ara wọn, wọn à ní lè bá wọn ṣe. Even ní skul wọn mọ̀ dá wàhálà lẹ̀ tí wọ́n bá gbófin kankan lẹ̀ for example nínú ìlú generally tí gbogbo àwọn èèyàn bá gbà ẹ̀yọ́ sọ pé gbà àwọn àmọ́ bára wa fà á àwọn àkídà àti yín nìyẹn. Gbogbo èèyàn ẹni ara tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bàbá àmọ́mù tó fi jẹ́ pé ẹ̀ ti ń lo mọ́sálásí ọjà Àgbó tipẹ́tipẹ́. Àmọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe ìmọ̀kíní tẹ́ ẹ máa báwọn èèyàn sọ̀rọ̀ bóyá wà sí àbíkà táwọn èèyàn wà ẹ wá ń lonú mọ́sálásí ọjà Àgbó. Bàbá àmọ́mù lọ bìkan wọ́n wá dé wọ́n wá pé dókítà ní sọ̀rọ̀ yìí bàbá ìyẹn dáadáa ni wọ́n kankan. Wọ́n á fi ipò torí nínú ipò bàbá àmọ́mù ìṣẹ́gbẹ́ yín. Ìmáàmù odidi ìlú onímọ̀mù Ògbómọ̀ṣọ́ ìlú 5 local governments. Ẹ̀yin láwọn ọmọ ìjọ ni ó yàtọ̀. Now bàbá àmọ́mù wá dé wọ́n wá jókòó lẹ́yìn àwọn ọmọ inú mọ́sálásí ọjà Àgbó tẹ̀ ń ṣe wáàsí fún náà àbí tẹ̀ ń bá sọ̀rọ̀ Ọlọ́run wọ́n wá bá yín pé bàbá àmọ́mù ti dé o lálàkọ̀kọ́ ẹ̀ dáhùn. Wọ́n tó wá bá yín lẹ́lẹ̀kejì bàbá àmọ́mù ti wà lára ní o ẹ̀ dáhùn torí ìgbéraga. Kí lẹ mọ̀tẹ́nìkan ọmọ rí sẹ́yìn làbúrò ànábì ni àbẹ́ ẹjẹ́ sàbẹ́ ṣébí tẹ́ ẹ̀kọ́ ni kí ló dé tí ọwọ́ jẹ́ pé ní àkídà abẹ́yẹn ṣe máa ń bá yẹn ṣe àdẹ́kù sí rẹ́sipẹ́tì inú kẹtẹ́yìn ni ọ̀rọ̀ ọjọ́ orí kọ̀. Wọ́n tún wá bá yín lẹ́lẹ̀kẹta ẹnu láti sọ fẹ́lẹ́ yóò tí máa ń mú kan fetí ara wọn gbọ́ pé kí wá ló ṣẹlẹ̀ kí ló dé nígbà tí yọ adé kọ́ wá gbẹ́kọ̀ọ́ ni nínú mọ́sálásí jí ìmáàmù jẹ́ ìmáàmù sí. Ṣé wọ́n lè ṣerú ẹ̀fẹ́ yẹn níbi tẹ́yìn kọ́ńtró débi pé ń jọ yẹn ẹ kírun ìmáàmù tó lẹ́yìn yẹn ni sẹ́yìn ni ìmáàmù lù ní. Sẹ́yìn ni ìmáàmù lù
àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ yín nítorí àwọn ọ̀rọ̀ rere tẹ́ ẹ̀ máa ń sọ àmọ́ bí tẹ́ ẹ̀ ń bá lọ yìí àwọn èèyàn padà fẹ́ ní ìlú èèyàn wọ́n ní ọ̀tá alé ọlọ́mọjàre ọ̀tá àtàrọ̀rùn o tẹ́ ẹ̀ bá tètè kọ́ṣẹ́ àwọn ọmọ yín wọ́n kò rẹ́gbẹ̀rẹ̀gbẹ́ wá yín láwo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn máa gbọ́ pa yín o tẹ́kọ̀ àwọn mi ò lose interest nínú yín ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ má dàlú wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ àkídá ayé àti mọ́ ẹ má dàlú ẹ fẹ́ dàlú àti ẹ̀dẹ́ gbà ojú bẹ́ẹ̀ lọ ẹ bá mi follow YouTube channel mi orúkọ mi yí padà Àmọ̀tẹ́kùn Oòduà mò ń jẹ́ o ẹ ṣé ayé yóò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń follow mi ẹ ṣé gan.